A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ní iléeṣẹ́ elépo the Nigerian National Petroleum Company Limited (NNPCL) sọ wípé àti máa kó epo wọlé láti òkè òkun yóò wá sópin títí oṣù kejìlá ọdún 2024 nítorí bí ó bá máa fi tó ìgbà náà gbogbo ibi ìfọpo yóò ti máa ṣiṣẹ́. Bákan náà ni wọ́n sọ wípé iye owó tó ń wọlé sápò ìjọba yóò lọ sókè sí tírílíọ̀nù 4.5 náírà títí ìparí ọdún yìí nítorí iṣẹ́ àtúnṣe ibi ìfọpo ìlú Port Harcourt tí iléeṣẹ́ NNPCL ń ṣe àmójútó rẹ̀ yóò wá sópin títí ìparí ọdún yìí. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ NNPCL Mele Kyari sọ eléyìí nígbà tí ó darí àwọn òṣìṣẹ́ NNPCL lọ fún ìpàdé pẹ̀lú agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas níbi tí àwọn aṣòfin ti pè fún yíyọ̀ǹda ibi ìfọpo fún àwọn aládàáni. Bákan náà ni àwọn alágbàtà epo fìdí ẹ̀ múlẹ̀ lánàá wípé ibi ìfọpo ìlú Port Harcourt ti gbáradì fún iṣẹ́ ní oṣù Kínní ọdún 2024. Èyí yóò sì mú àdínkù bá iye owó tí wọ́n ń ta epo lórílẹ̀-èdè. Níbi ìpàdé yìí ni Kyari ti kéde wípé orílẹ̀-èdè ti wà lẹ́nu àti gbégi dí kíkó epo wọlé láti òkè òkun, kódà yóò gba ipò kíní nínú àwọn tí ń kó epo re òkè òkun ní ọdún kan náà. Ó ní yàtọ̀ sí ìlú Port Harcourt, ibi ìfọpo Warri àti Kaduna pàápàá yóò bẹ̀rẹ̀ iṣẹ́ nítorí gbogbo rẹ̀ ni àwọn ń ṣiṣẹ́ lé lórí láti sọ orílẹ̀-èdè di onípò kíní nínú àwọn olówó epo lágbàáyé títí ìparí ọdún 2024. Ó ní àìṣiṣẹ́ ibi ìfọpo ló fi ààyè gba ìrànwọ́ epo, ṣùgbọ́n ní báyìí tí wọ́n ti yọ ìrànwọ́ epo, èyí ti mú àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ ilẹ̀ òkèèrè fẹ́ nípìn nínú okòòwò ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Kano ní àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú ènìyàn 7 tí ó bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn tí ó wáyé ní Ọjọ́rú lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó jáwé gbélé ẹ̀ fún gómìnà Abba Yusuf. Èyí ń wáyé bí àwọn ará ilẹ̀ Yorùbá agbègbè ṣe ń bẹ̀rù wípé kí àwọn ará àríwá má ṣe ìkọlù sí àwọn ará ilẹ̀ Yorùbá tí wọ́n fi ilẹ̀ Haúsá ṣe bùgbé nítorí ọ̀pọ̀ ni yóò ní ìgbàgbọ́ wípé ààrẹ tí í ṣe ará ilẹ̀ Yorùbá ni ó ń fi ọwọ́ ọlá gbá wọn lójú. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé ilé-ẹjọ́ Tribunal àti ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fagilé èsì ìdìbò gómìnà Yusuf láti ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party (NNPP) bí ó ti kéde Nasiru Gawuna gẹ́gẹ́ bí olúborí láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Lẹ́yìn èyí ni a gbọ́ wípé ìdàrúdàpọ̀ wáyé lórí ojúlówó ìwé-ẹ̀rí Certified True Copy (CTC) láti ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Èyí ló mú ìfẹ̀hónúhàn wáyé ní ọ̀pọ̀lọpọ̀ ibi ní ìpínlẹ̀ Kano ní Ọjọ́rú. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lálẹ́ Ọjọ́rú, Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kano Hussaini Gumel sọ wípé 7 nínú àwọn olùfẹ̀hónúhàn ni àwọn fi ọwọ́ ṣìkún òfin mú láàrin ìpínlẹ̀ Kano bí wọ́n ṣe ń darí lọ sí ilé ìjọba. Ó ní àwọn ti ṣe ìdáwọ́kọ̀ fún àwọn olùfẹ̀hónúhàn bí àwọn ṣe dá òṣìṣẹ́ ọlọ́pàá síta, àwọn sì ti bẹ̀rẹ̀ ìwádìí tó lọ́rìn. Láìpẹ́, àwọn yóò jábọ̀ ìwádìí. Gumel wá rọ àwọn ará ìlú kí wọ́n máa bá iṣẹ́ òòjọ́ wọn lọ bí iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn ti wà níkàlẹ̀ láti dènà ìtàpá sí ìlànà àti òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Anambra akàwé-gboyè Charles Soludo sọ lánàá wípé Ààrẹ Bọ́lá Tinubu jogún ọrọ̀ ajé tó ti dòkú láti ọ̀dọ̀ aṣíwájú rẹ̀. Soludo sọ èyí nígbà tí ó ń fèsì lórí òfin ilé-ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Níbẹ̀ ni ó ti ṣe àpèjúwe orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso ìjọba àná gẹ́gẹ́ bí ẹṣin tó ti kú ṣùgbọ́n tí ó ṣì wà lórí òro tí àwọn ènìyàn kò sì mọ̀ wípé ó ti kú. Soludo ṣe àkàwé wípé ènìyàn kò lè da omi sórí òkúta kí ó má tutù. Ó ní ìṣòro yìí ní agbára
Ó sì pọn dandan kí òye rẹ̀ yé ọmọ orílẹ̀-èdè. Nígbà tí ó jẹ́ alákòóso CBN láàárín ọdún 2004 sí 2009, Soludo ṣàlàyé ipa rẹ̀ láti ṣe òfin lórí ọ̀rọ̀ owó, bí ó ti ké sí CBN láti ṣọ́ra pẹ̀lú títẹ owó láì gba àṣẹ. Ó ní a gbọ́dọ̀ mọ ibi tí a ti ń bọ̀. Soludo ní gbogbo wa la rí bí àwọn aláṣẹ ṣe ń tẹ owó ní ọ̀nà tí kò tọ́. Òun sì wà lára àwọn tí ó jọ ṣe òfin ilé-ìfowópamọ́ fún ọdún 2007. Ó ní láti dènà ìṣòro tí à ń kojú lónìí ni ó fi ṣe pàtàkì láti gbégi dínà owó yíyá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀, nítorí òfin kò fi ààyè gbà ju ìdá 5 nínú ọgọ́rùn-ún 5% owó yíyá fún ìjọba nínú owó tí ó wọlé ní ọdún tó kọjá sẹ́yìn. Soludo tẹnumọ́ wípé CBN kọ̀ láti tẹ̀lé ìlànà òfin ọdún 2007. Ó fi kún un wípé ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìbá má ti wáyé. Ó ní gbogbo wa la rí bí CBN ṣe ń fi gbogbo ọdún tẹ owó ní ọ̀nà tí kò bófin mu, tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tàpá sí òfin, tí wọ́n sì ń kó owó yìí sínú àpò ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ tó ń bójútó ọ̀rọ̀ ará ìlú the Federal Competition and Consumer Protection Commission (FCCPC) ti ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣọ́ra pẹ̀lú ayédèrú ọjà orí ẹ̀rọ ayélujára tí wọ́n ń tà síwájú àsìkò ọdún tí wọ́n ń pè ní Black Friday. Igbákejì alága FCCPC Babátúndé Ìrúkẹrà ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde àná. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ìrúkẹrà, àjọ yìí ti kófìrí 135 ìgbédìde ayédèrú ilé ìtajà orí ẹ̀rọ ayélujára. Àjọ yìí ní kí ọmọ orílẹ̀-èdè wà lójú lalákàn fi ń ṣọ́rí kí wọ́n máa ra ọjà wọn lórí ẹ̀rọ tí ó ṣeé fọkàn tẹ̀ nìkan. Àjọ FCCPC ti gba ìròyìn tó ṣeé fọkàn tẹ̀ wípé ó ṣeé ṣe kí àwọn ẹ̀dínwó ọjà ọlọ́dọọdún tí wọ́n ń tà ní àyájọ́ ọjọ́ Ẹtì tí gbogbo ènìyàn mọ̀ sí Black Friday ní jìbìtì nínú ní gbogbo ọ̀nà. Wọ́n wá rọ ará ìlú kí wọ́n rí i dájú wípé wọ́n rí ọjà tí wọ́n fẹ́ rà kí wọ́n tó kówó lé e lórí. Síwájú àkókò yìí ni àjọ olùṣèwádìí NEFTCRAFT ké gbàjarè wípé ọ̀pọ̀lọpọ̀ ayédèrú ilé ìtajà orí ẹ̀rọ ayélujára ni wọ́n ti dá sílẹ̀ síwájú àkókò Black Friday tí ó máa ń wáyé láàárín ọjọ́ 24 títí di ọjọ́ 27 oṣù kọkànlá, lẹ́yìn ayẹyẹ ìdúpẹ́ ọjọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ NEFTCRAFT, àwọn oníjìbìtì a máa lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí oríṣiríṣi pẹ̀lú àdínkù owó púpọ̀. Bákan náà, wọ́n á tún máa sọ ara wọn di ẹ̀gà daṣọ aláṣọ bora pẹ̀lú ẹ̀rọ alátagbà wẹ́bsáìtì ilé ìtajà mìíràn láti fi tan àwọn oníbàárà. Ìròyìn jábọ̀ wípé àpapọ̀ iye owó jìbìtì tó wáyé lórí ẹ̀rọ ayélujára ní ọdún 2021 jẹ́ N193.5 billion. Èyí lòdì sí ti ọdún 2020 tí àpapọ̀ iye rẹ̀ jẹ́ N154.4 billion. Ṣùgbọ́n ó ṣeé ṣe kí ọ̀wọ́ngógó àti ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe àdínkù sí agbára tí àwọn oníbàárà fi ń rajà lórí ẹ̀rọ ayélujára. Bákan náà, pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè tó ń fi gbogbo ìgbà lọ sókè náà ní ipa lára ọjà rírà ará ìlú lórí ẹ̀rọ ayélujára. Bí ó tilẹ̀ jẹ́ wípé èyí lè mú kí ọ̀pọ̀ máa wá ẹ̀dínwó ọjà kiri orí ẹ̀rọ ayélujára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Mínísítà Abẹ́nú Olúbùnmi Túnjí-Òjó ti darí ọ̀gá àgbà fún ọgbà ìwà àtúnṣe Aliu Nababa láti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn wípé lára àwọn òṣìṣẹ́ ọgbà ìwà àtúnṣe ń lẹ̀dí àmọ̀pọ̀ pẹ̀lú àwọn adàlúrú. Olórí ológun agbèfọ́ba Ọ̀gágun Chris Musa ni ó fi ẹ̀sùn kan lára àwọn òṣìṣẹ́ ọgbà ìwà àtúnṣe wípé wọ́n ń lọ́wọ́ nínú ìṣúnná owó fún iṣẹ́ láabi àwọn adàlúrú. Ó ní nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tí ọwọ́ bà ni wọ́n ti jẹ́wọ́ wípé láti inú ọgbà ẹ̀wọ̀n ni àwọn ti ń pètepèrò. Pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn alámòójútó ọgbà ẹ̀wọ̀n ni wọ́n ṣe ń rí owó fi ránṣẹ́ sí gbogbo ibi tí wọ́n bá fẹ́ káàkiri. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbèfọ́ba,
Ó ní ìlà ìfowóránṣẹ́ àwọn alábòójútó inú túbú ni wọ́n ń lò láti fi owó ránṣẹ́ pẹ̀lú àdéhùn láti pín owó náà ní ọgbọọgba pẹ̀lú òṣìṣẹ́ inú túbú. Bí ó tilẹ̀ jẹ́ wípé Musa fìdí ẹ̀ múlẹ̀ wípé kìí ṣe gbogbo àwọn òṣìṣẹ́ ọgbà ìwààtúnṣe ni ìwà ìbàjẹ́ yìí sodo fún, agbèfọ́ba sọ eléyìí nígbà tí ó farahàn níwájú ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní ọjọ́ Ìṣẹ́gun. Nígbà tí ó ń fèsì lánàá ní mínísítà abẹ́nú sọ wípé wọ́n gbọ́dọ̀ ṣe ìwádìí lórí ẹ̀sùn yìí. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìròyìn, Àlàó Babátúndé, ní mínísítà ti lérí wípé òṣìṣẹ́ tí ajé ìwà ìbàjẹ́ yìí bá ṣí mọ́ lórí yóò fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Ó wá pè fún ìwádìí oníkánmọ́kánmọ́ bí ó ti ṣe ìkìlọ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá gbámú wípé ó ń gbẹ̀yìn gbẹbọjẹ́ tàbí ó ń bá wọn lọ́wọ́ nínú màdàrú yóò fojú winá òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà fún Iṣẹ́ àti Ìgbanisíṣẹ́ Simon Bako Lalong ti gbáradì láti kọ̀wé fipò sílẹ̀ kúrò nínú ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu lẹ́yìn oṣù díẹ̀ tí wọ́n yàn án gẹ́gẹ́ bí mínísítà. Èyí ń wáyé lẹ́yìn tí àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) pèsè ìwé-ẹ̀rí fún Lalong gẹ́gẹ́ bí olúborí nínú ètò ìdìbò sínétọ̀ Gúúsù ìpínlẹ̀ Plateau tí ó wáyé lẹ́yìn tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kéde wípé òun ni ó jáwé olúborí. Ìròyìn jábọ̀ wípé Lalong ṣe àgbéyẹ̀wò ipò méjèèjì yìí kí ó tó pinnu àti jọ̀wọ́ ipò ilé-ìgbìmọ̀ ìjọba àpapọ̀ lọ darapọ̀ mọ́ ilé-ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá gẹ́gẹ́ bí sẹ́nétọ̀ adìbòyàn tó ń ṣaṣojú Gúúsù Plateau. Bí a kò bá gbàgbé wípé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ìlú Àbújá ni ó fagilé èsì ìdìbò sínétọ̀ láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Napoleon Bali tí ó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún yìí lórí àwáwí wípé wọ́n kọ̀ láti tẹ̀lé ìlànà ilé-ẹjọ́. Nínú ìdájọ́ ẹlẹ́ni mẹ́ta tí adájọ́ Elfreda Williams-Daudu darí ni wọ́n ti kéde wípé ìbò tí ẹgbẹ́ òṣèlú PDP kò bófin mu, bí ó ti kéde gómìnà àná fún ìpínlẹ̀ Plateau Simon Lalong gẹ́gẹ́ bí ojúlówó olúborí nínú ìdìbò sínétọ̀ tó ń ṣaṣojú ìpínlẹ̀ Plateau. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ọkọ̀ jíìpù aláwọ̀ dúdú SUV tí wọ́n fi ń gbé aláìsàn tí a mọ̀ sí ambulance ni a gbọ́ wípé ó ní ìjàmbá ní ìjọba ìbílẹ̀ Obingwa ní ìpínlẹ̀ Abia tí ó sì ṣekú pa ènìyàn 3. Ìjàmbá tí ó wáyé lánàá Ọjọ́bọ̀ ṣẹlẹ̀ lọ́ọ̀kan ilé-iṣẹ́ elépo Dako Petrol Station ní abúlé Muafku sí Umuagu lójúnà Ikotepene ní ìjọba ìbílẹ̀ Obingwa. Ìròyìn jábọ̀ wípé ọkọ̀ aláìsàn yìí wà lórí eré kí ó tó lọ kọlu kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta àti ọkọ̀ alùpùpù tí ó fi ṣekú pa àwọn 3 tí ọ̀pọ̀lọpọ̀ sì fara ṣèṣe. Kò sí ẹni tí ó lè sọ bóyá dẹ́rẹ́bà ọkọ̀ yìí ti mutí yó nítorí pẹ̀lú gbogbo ìjàmbá yìí kò dáwọ́ eré dúró títí di ìgbà tí ó fi sá wọ inú igbó kan lọ kí ọkọ̀ tó dúró. Èyí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ọkọ̀ àjàgbé kan já lulẹ̀ lórí òkè Ogbo ní agbègbè Aba tí ó balẹ̀ sórí àwọn ọkọ̀ mìíràn tí ó sì ṣekú pa ọ̀pọ̀lọpọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.